Olúwa mà ṣe ògo ní fúrúkẹ́ ọba àbá ó ṣe o Jésù ó ṣeun Ọlọ́run tó ń gbọ́ àdúrà ó ṣeun ayérayé náà àwọn ọ̀run ó ṣe ògo ní fúrúkẹ́ Ọlọ́run alágbára mà ṣe ìyìn yẹ Ọlọ́run ọba àbá gbé ọ̀gá Olúwa yìn ọ́ ó ṣeun Olúwa tó ń gbọ́ àdúrà mà ṣe Jésù kábíyèsí o.
Olúwa olóore wa, ìwọ tó ṣọ́ wa nínú ìdánwò ayé, mímọ́ dùgbò ọlá rẹ̀. Bàbá ìwọ láò máa sìn, Bàbá ìwọ láò máa bọ̀, ìwọ tí ó fẹ́ wà láò máa sìn. Mímọ́ dùgbò ọlá rẹ̀. Hallelujah. Mímọ́ dùgbò ọlọ́wà. Ọlọ́run ṣe lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹni tẹ́ ń wò mí tàbí tí ẹ ń gbọ́ mi lọ́wọ́ báyìí, ẹ gbé oyún sókè, ẹ jẹ́ àjọ fi ọpẹ́ fún Ọlọ́run. Olúwa ṣeun, àánú rẹ̀ dúró láéláé. Hallelujah. Àti èmi àti ìwọ, ohun Ọlọ́run nínú àánú rẹ̀. Ó mú wa wọnú oṣù kẹsàn-án ọdún yìí, oríire la ṣe. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ kí a fi ẹ̀mí ìmoore hàn pé Olúwa ó ṣe é, ó ṣe é. Mo dúpẹ́, mi ò di òkú, ọmọ ò di òkú, aya ò di òkú, iṣẹ́ ìránṣẹ́ ò di òkú, ẹbí mi ò di òkú. Ó yá gbóhùn sókè, dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ó ṣeun, ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run a dúpẹ́ o, ọba àwọn ọba, arúgbó ọjọ́, awímáyẹun, asọ̀rọ̀mátàsé, ọba lánàá, ọba lónìí, ọba tí ayé àìnípẹ̀kun, àìkú àìsá ìdìbàjẹ́ ó máa ṣe é. A yìn ọ́ lógo. Mo yìn ọ́ lógo, mo yìn ọ́ lógo, ibi ẹ̀sìn mi dé, mi ò mọ̀ pé mo lè débẹ̀ o. Mo yìn ọ́ lógo. Olúwa, mo gbé ọ ga o. Olúwa, mo gbé ọ ga o. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe é. Àwọn ọ̀run ń bá mi yìn ọ́ o pé o ṣe é. Àmín. Bí ọmọ náà, inú mi dùn gan-an. Mo ní ayọ̀, ọkàn mi kún fún ayọ̀ lọ́jọ́ òní. Torí pé ó wù Ọlọ́run nínú àánú rẹ̀ láti mú èmi àti ìwọ rí oṣù kẹsàn-án nínú ọdún 2021. Ẹ rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́. Ẹ rí i pé Olúwa fẹ́ràn wa gan. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ lájọ sọ pé happy new year, wọn ò sí mọ́ lónìí. Ọ̀pọ̀ lájọ sọ pé happy easter, wọn ò sí mọ́. Ọ̀pọ̀ lájọ sọ pé ẹ máa kú happy new month, wọ́n ti lọ lénìí. Ṣùgbọ́n èmi àti ìwọ, ohun Ọlọ́run àánú rẹ̀ ó dá wa sí lẹ́ẹ̀kan sí. Fọpẹ́ fún Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ tó dá mi sí. O ò jẹ́ kí n kán ti fi RIP sẹ́yìn orúkọ mi. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Iṣẹ́ mi ò di òkú, aya mi ò di òkú, ọkọ ò di òkú, àwọn ọmọ mi ò di òkú. Olúwa ó ṣeun lọ́pọ̀lọpọ̀. Mo fi ọpẹ́ fún ọ. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró títí láéláé. Mo fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa. Torí àánú rẹ̀ dúró títí láéláé. Àmín. Lára ohun tí mo fẹ́ràn láti máa ṣe jù, mo fẹ́ràn láti máa fi ọpẹ́ fún Ọlọ́run gan. Mi ì lè ṣe, ó ti mọ́ mi lára. Mi ì lè jí ní ojúmọ́ kan kí n máa yin Ọlọ́run ó kéjù wákàtí kan. Màá dúpẹ́, màá yin Ọlọ́run. Torí pé Ọlọ́run ṣe mí lóore, Ọlọ́run fẹ́ràn mi gan. Ọlọ́run fẹ́ràn mi gan, ó dẹ̀ fẹ́ràn ìwọ náà gan o. Ó wà láyé, ò sí ní ọgbà ẹ̀wọ̀n, ó ṣe máa dúpẹ́. Àwọn nǹkan ètò ó lè má ti jọ̀bọ, ó lè má ti rí bó ṣe fẹ́ kó rí. Ṣùgbọ́n ayọ̀ ń bọ̀. Ìwọ ni kó fi ọkàn balẹ̀. Sinmi sọ́dọ̀ Jésù ni. Gbẹ́kẹ̀lé, yóò gbà ọ́. Ojú ò lè tì ọ́. Bẹ́ẹ̀ ni. Ó dára fún orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo kí yín. Ẹ kú oṣù tuntun yìí, oṣù ayọ̀, oṣù àánú, oṣù ìgbéga, oṣù oríire, oṣù ọpẹ́ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù. Oṣù tí ògo Ọlọ́run máa fi ara hàn nínú ayé ẹnìkankan ló máa jẹ́ lórúkọ Jésù. Gbogbo ohun tá a kó wọnú oṣù yìí lórúkọ Jésù kò ní pẹ̀dín, ó máa pọ̀ sí ni.
a ò ní rí ìbànújẹ́, a ò ní rí wàhálà lórí aya, lórí ọkọ, lórí ọmọ, lórí ayé wa. A ò ní wọ wàhálà, a ò ní dààmú lórúkọ Jésù. Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Gbogbo yín tí ẹ ń gbọ́ mi báyìí tàbí tí ẹ ń gbọ́ mi, ara yóò tù yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin èèyàn mi lórí Facebook, lórúkọ Jésù, ẹ ò ní dààmú. Nínú oṣù yìí wọ́n bá yín yọ̀ ní o. Wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ilé ẹnì kankan nínú wa lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmín. Mo fẹ́ kẹ́ máa share program yìí. Ẹ sọ fún àwọn ọ̀rẹ́, ẹ sọ fún ará, ẹ sọ fún ẹbí, ẹ sọ fún àwọn ọmọọṣẹ́ yín nípa program yìí. Ẹ jẹ́ ká jọ máa jẹ ọlá Jésù. Testimony ń jáde níbi program tá à ń ṣe. A ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, a ò ní kẹ́nikẹ́ni wá sponsor wa. Ètò Ọlọ́run ló gbé kalẹ̀. A sì ń rí àánú Ọlọ́run, a sì rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Yóò sì dára fún wa lórúkọ Jésù. Àmín. Ọlọ́run rán mi sí ẹnìkan lénìí ní ìmẹ́ni tó jẹ́ o, torí ẹ̀ la fi gbọ́dọ̀ share program yìí. Ohun tí mo fẹ́ sọ lórí ni pé má sunkún mọ́, ayọ̀ rẹ ń bọ̀ nínú oṣù tuntun yìí. Má sunkún mọ́, ayọ̀ rẹ ń bọ̀ nínú oṣù tuntun yìí. Àwọn nǹkan tó dáwọ́lé láti January títí di August tí ò ṣiṣẹ́, bóyá okòwò ẹ ò lọ déédé, bóyá wàhálà wà nínú ilé ni, lórí ẹbí ni, lórí ọkọ, lórí aya, lórí àwọn ọmọ. Ọlọ́run ní kí n sọ fún ọ pé kó má sunkún mọ́, ayọ̀ ń bọ̀ nínú oṣù September yìí, nínú oṣù kẹsàn-án yìí. Bóyá ìrìn àjò tó ti rìn tó gbẹ ti dojúrú kò tiẹ̀ yí ẹ, o ti fà síbí, o ò ní olùrànlọ́wọ́, o ti sáré káàkiri síbẹ̀ pàbó ló já sí. Olúwa ní kí n sọ fún pé kó má sunkún mọ́, ayọ̀ ń bọ̀ nínú oṣù tuntun yìí. Ẹ wo, oṣù kẹsàn-án yìí ó jẹ́ oṣù tó jẹ́ pé mo fẹ́ ká má fi ṣeré rárá. Oṣù tí oṣù máa bí ohun rere, ó máa bí àánú, ó máa bí ìbùkún, ó máa bí ọlá, ó máa bí ọlà, ó máa bí ìgbéga, ó máa bí àlàáfíà, ó máa bí àṣeyọrí, ó máa bí ìtẹ̀síwájú fún gbogbo wa lórúkọ Jésù. Ṣé rí, tí aláboyún tó bá ti lóyún, kí ló máa ń ṣẹlẹ̀? Wọ́n á gbé fún oṣù mẹ́sàn-án. Lẹ́yìn oṣù mẹ́sàn-án, á wá bí. Ìyẹn ni pé a ti gbé gbogbo ẹ̀, a ti gbàdúrà, a ti gbààwẹ̀, a ti ṣe làálàá, a ti ṣe síwájú, a ti ṣèfẹ́ Ọlọ́run. So oṣù kẹsàn-án yìí ó jẹ́ oṣù ìbí. Ó máa wá bẹ̀rẹ̀ sí ní gbogbo èsì àdúrà máa bẹ̀rẹ̀ sí ní dé. So torí náà kó fọkàn balẹ̀, torí náà kó sinmi lé Jésù ni, torí náà kó fẹ̀yìntì ni. Má wá ìrànlọ́wọ́ lọ káàkiri. Ìrànlọ́wọ́ ẹ̀ ò sí lọ́wọ́ babaláwo, ìrànlọ́wọ́ ẹ̀ ò sí lọ́wọ́ aláàjì, ìrànlọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ jíò, ìrànlọ́wọ́ ẹ̀ kò sí lọ́wọ́ prọfẹ̀tì, kò sí lọ́wọ́ wòlíì. Ọ̀dọ̀ Ọlọ́run nìkan ni ìrànlọ́wọ́ rẹ wà. Mi ní kó má lọ sí church o, mi ní kó má lọ gbé àwọn jíò, mi ní kó má, ṣùgbọ́n má gbẹ́kẹ̀lé wọn. Bẹ́ẹ̀ ni, ègbé ní fẹ́ni tó fi lẹ́ran ṣe gbẹ́kẹ̀lé rẹ̀. Olúwa ní sọ pé kó má sunkún mọ́ nínú oṣù yìí gangan, ayọ̀ rẹ ń bọ̀. Tí ẹ bá ní Bíbélì, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ Bíbélì mẹ́ta kan ká tó máa tẹ̀síwájú. Èkíní, Psalm 30 verse 5, orin Dáfídì, orí 30 ẹsẹ̀ 5. Ó nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, ní ojú rẹ̀ ni ìyègbé wà. Bí ẹkún bá pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ìyẹn ni pé o ti sunkún, o ti ṣe làálàá, o ti sáré ká, o ti gbààwẹ̀, o ti gbàdúrà, o ti ṣe ohun tó yẹ kó o ṣe láti January títí di August. Ó wá dàbẹ́ ní pé kò tí tóra wọn. Wò ó, Ọlọ́run ń gbọ́ àdúrà o. Ọlọ́run ń gbọ́ àdúrà, má rẹ̀wẹ̀sì. Bí ẹkún bá pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Oṣù tuntun yìí, ayọ̀ rẹ ti dé o. Ayọ̀ rẹ ti dé o. Bẹ́ẹ̀ ni o. Má sáré káàkiri o. Má kúrò lọ́dọ̀ Jésù. Ayọ̀ rẹ ti dé nínú oṣù yìí. Mo fẹ́ ká tún wo ẹsẹ̀ Bíbélì kejì. Ó wà ní Isaiah chapter 43, yẹn orí 43. Isaiah chapter 43, orí 43, ẹsẹ̀ 18 títí dé 19, ẹsẹ̀ 22 títí dé 29. Verse 18 yẹn ó ní, ẹ má ṣe rántí nǹkan ti ìṣáájú mọ́, àti nǹkan ti àtijọ́, ẹ má ṣe rò wọ́n. Verse 18 yẹn o, yẹn ni pé àwọn nǹkan tí ò ṣe, tí ò work, àwọn disappointment tó ní between January to August, àwọn failure tó ní, àwọn ìjákulẹ̀ tó ní, Ọlọ́run ní kó má rò wọ́n mọ́. Má sunkún lórí wọn, má rojọ́ lórí wọn mọ́, má gbé sórí social media mọ́, má sáré káàkiri mọ́, má rò mọ́. Ọlọ́run ò gbàgbé ẹ. Ẹ wá gbọ́n tó sọ ní verse 19. Ó ní kíyèsí, èmi ó ṣe ohun titun kan. Nísinsìnyí ni yóò hù jáde, ẹ̀yin kì yóò mọ̀ bí. Lóòótọ́, èmi ó la ọ̀nà kan nínú aginjù àti odò ní aṣálẹ̀. Hallelujah. Ìyẹn ni pé ohun tó rò kó lè ṣeé ṣe yẹn gan, ohun tí ayé ti sọ pé kò lè ṣeé ṣe, Ọlọ́run máa wá sọ di testimony fún ẹ, ó máa sọ di ẹ̀rí ohun tí Ọlọ́run sọ nìyẹn. Hallelujah. Ó ti gbàdúrà, ó ti ṣe, ní ìsìn ni kó wá dúró sọ́dọ̀ Jésù.
ó ti sú mi, Don't give up. Don't give up. It is dangerous to give up. Àsìkò ikọ̀ ló máa pé ó ti sú mi. No. Sinmi lé Jésù. Ṣáá di Jésù mú. Ṣáá gbẹ́kẹ̀lé. Yóò gbà ọ́, ojú kò ní tì ọ́. Di Jésù mú. Ṣáá gbẹ́kẹ̀lé. Yóò gbà ọ́, ojú kò ní tì ọ́. Gbogbo àwọn tó gbẹ́kẹ̀lé Jésù ní Bíbélì, gbogbo wọn ló gbà, kò sí tí ojú tì. Ìyẹn ló fún èmi náà ní ìdánilójú pé àti èmi àti ìwọ ojú ò lè tì wá. Ọ̀tá kan ń ṣe lásán ni, ó kàn ń ṣọmọ lókù bẹ́ẹ̀ ni, wọn ò lè sí pẹ̀lú òkú ẹ̀. Hallelujah. Wò ó, sinmi lé Ọlọ́run. Numbers 23:19, ó ní Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó fi purọ́, kì í ṣe ọmọ ènìyàn tí ó fi ṣèké. Tó bá sọ pé ó máa ṣe, ó máa ṣe ni. Tó bá ti ṣèlérí, ó máa mú ṣẹ ni. Ọba tó ń ṣèlérí, tó ń mú ìlérí ṣẹ ni Ọlọ́run tá à ń sìn. Ọmọ ènìyàn lè ṣèlérí fún ẹ, kán náà máa ràn ẹ́ lọ́wọ́. Wọ́n á ní kó wá ní August, àwọn máa ràn ẹ́ lọ́wọ́. Tó bá di August, o ò ní rí wọn mọ́. Wọ́n náà ti travel. Ìmí gan ò ní gbé fóònù ẹ mọ́. Ìmí gan á ná sápamọ́ fún ẹni. Ìmí gan lè kú kó tó dìgbà yẹn. Ìyẹn ní pé ìrànlọ́wọ́ ẹ̀ kù sí lọ́dọ̀ ọmọ ènìyàn. Bí ọmọ ènìyàn bá ràn ẹ́ lọ́wọ́, Ọlọ́run ló fi sí lọ́kàn. Bíbélì John 3:27, ó ní ẹnikẹ́ni kò lè rí ohunkóhun gbà àyàfi bí a bá fi láti ọ̀run wá. Ìtorí náà ló gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọlọ́run ni orísun ìrànlọ́wọ́, kì í ṣe ọmọ ènìyàn. Mi ní pé ọmọ èèyàn ní lè ràn án lọ́wọ́, ṣùgbọ́n Ọlọ́run ló máa ń mí sí wọn láti ràn wá lọ́wọ́. Hallelujah. So torí náà ní oṣù yìí, Ọlọ́run ti ṣetán wò ó láti wò ẹ́ sàn. Àìsàn tó ti gbé kiri, obìnrin oníṣòwò ẹ̀bìyẹ yẹn, ó ti sáré káàkiri, ó ti náwó síbẹ̀, kò rí ìwòsàn. Ṣùgbọ́n nígbà tí àsìkò tó, ìrànlọ́wọ́ Ọlọ́run wá rí, ó rí ìrànlọ́wọ́, ó rí ayọ̀. Ìwọ nínú oṣù tuntun yìí, ayọ̀ rẹ ń bọ̀ o, ayọ̀ rẹ ń bọ̀ o. Bẹ́ẹ̀ ni, àlàáfíà rẹ ti dé. Wọ́n sọ fún ẹ pé dókítà pé wọ́n ti diagnose kíní kan, kò ṣeé ṣe ni, ọ̀dọ̀ specialist kan ló tún máa lọ ní, kíní kan ni, ó ti wá sú ẹ. Fọkànbalẹ̀, nínú oṣù tuntun yìí, ayọ̀ rẹ ti dé. Ohun tí ayé rò pé kò ṣeé ṣe yẹn, ohun tí dókítà ò lè ṣe yẹn, ohun tí ẹbí ò lè ṣe, ohun tí ará ò lè ṣe, ohun tí ọ̀rẹ́ ò lè ṣe, Ọlọ́run ní sọ fún ẹ pé ní oṣù yìí òun máa ṣe fún ẹ láì gbowó lọ́fẹ̀ẹ́ ni. Ohun tí àwọn wòlíì yẹn ò lè ṣe, ohun tí àwọn wòlíì ní kó máa mú wá fún, tó máa ní kó wá wẹ̀wẹ̀ odò, kó wá ṣe sàárà fún, kó wá ṣe iṣẹ́ àgbà méje fún, kó wá ṣiṣẹ́ àmùrè fún. Ọlọ́run ní kí n sọ fún ẹ pé òun máa yanjú ẹ̀, ìṣòro yẹn gan òun máa yanjú ẹ̀ nínú oṣù yìí. So torí náà ayọ̀ rẹ ń bọ̀. Ìwọ tó ń wá, tó yẹ pé ó dà pé ó wà ní òkùnkùn, tó kàn ń wò pé kí ló wá dé? Gbogbo ẹgbẹ́ mi ló ti lọ́kọ, mi ò dẹ̀ ti ṣe, mi ò lọ́kọ, kí ló wá dé? Gbogbo ẹgbẹ́ mi ti wọlé ọkọ tipẹ́, àwọn ẹgbẹ́ mi ti bímọ, tèmi ṣe wá jẹ́. Olúwa ní kí n sọ fún ẹ pé kó má sunkún mọ́. Ó ní ayọ̀ rẹ ń bọ̀ nínú oṣù yìí, nínú oṣù tuntun yìí. Ohun tí mo sọ yìí, mo fẹ́ kó o gba ọ̀rọ̀ mi gbọ́, torí pé Ọlọ́run ló rán mi sí ọ, kì í ṣe ọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ fún ẹ, nítorí náà o gbọ́dọ̀ gbà á gbọ́. Láì gba ọ̀rọ̀ yìí gbọ́, kò lè ṣiṣẹ́ fún ẹ. O fẹ́ lọ́kọ, ọkọ ẹ ti dé o, ṣe sùúrù ni o. Má lọ gba ọkọ lọ́kọ, má sáré tẹ̀lé ọkọ lọ́kọ lẹ́yìn, títí ẹ ní kó dúró dè. Ayọ̀ ẹ ti dé, má sunkún mọ́. Òun wáyàwó ni, má lọ tẹ̀lé ṣúgà mọ́mì. Má jẹ́ kí wọ́n lo ògo ẹ, má jẹ́ kí wọ́n lo ìràwọ̀ ẹ. Ṣe ni kó ṣe sùúrù nínú oṣù yìí gan tuntun yìí. Ayọ̀ ẹ ti dé, ìmọ́lẹ̀ rẹ ti dé. Ohun tuntun ti bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ nínú ayé ẹ. Wánà ní 1 Samuel chapter 1, ó pẹ́ tí Hánà ti ń lọ sí Ṣílò. Wọ́n ti fi ṣe ẹ̀yẹ, pé àgàn, ìwọ tí ò lè bímọ. Ṣùgbọ́n nígbà tó tó àsìkò, ẹni tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́, wọ́n ń pè ní àgàn, wọ́n fi ń ṣe lẹ́yà, ó wá di ìyá àwọn ọmọ. Bí àwọn fò náà ṣe yẹ̀yẹ́ lónìí ilé ọkọ ni o, bí àwọn fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ládùúgbò ni o, bí àwọn náà ya àgàn rere ni o, tó wọ́n fi àwa ni òmọ́ ni. Pé n tó yàgbẹ́ ni wọ́n fi ń bú ẹ̀wọ̀n bọ̀dá ọ̀nkú yẹn, bọ̀dá àgbàlagbà tí wọ́n níyàwó yẹn. Wò ó, má wọ́rì, má bẹ́ ní kẹ́nìjà. Ayọ̀ ẹ ti dé ní oṣù tuntun yìí. Ọlọ́run rán mi sí wọn náà pé gbogbo ohun tí wọn náà ti yàgàn rí, tó ti yàgàn rere, òun ti bẹ̀ wò. Wọ́n bọ̀ wá kí wọn náà kú oore nínú oṣù yìí.
àlùyà owó obìnrin oníṣòjì tí mo sọ lẹ́ẹ̀kan yẹn ó ti náwó ti nára ó ti bóyá tó ti gba kámú pé àbí mo tún àpá nǹkan tí wọ́n máa fi ṣe pé ègún ìdílé ni ó ní kinní kan wọ́n á ti máa fi ṣẹlẹ́yà wọ́n á ní òmọbìnrin tó ń bọ̀ yẹn òmọ́ ni ṣùgbọ́n ní ọjọ́ kan ayọ̀ ẹ̀ dé ayọ̀ tiẹ̀ náà ti dé fọkànbalẹ̀ Jésù nìkan ló lè gbà ọ́ Jésù nìkan ló lè gbà ọ́ o Jésù nìkan ló lè gbà ọ́ ẹ̀jẹ̀ ewúrẹ́ kò lè lékú lọ ẹ̀jẹ̀ àgùntàn kò lè gbà nílà ẹ̀jẹ̀ ẹyẹlé kò lè fúnni níyè o Jésù nìkan ló lè gbà ọ́ Jésù nìkan ló lè gbà ọ́ má jẹ́ kí àwọn ọ̀rẹ́ tún mú ẹ pé kó tó wá lọ dán bàbá kan wò má jẹ́ kí wọ́n tiẹ̀ sí ọ̀ràn má jẹ́ kí wọ́n tiẹ̀ sí ẹnu ikú má jẹ́ kí wọ́n bà tiẹ̀ jẹ́ má jẹ́ kí wọ́n mú ẹ lọlé aláwo má jẹ́ kí wọ́n mú ẹ lọlé ológun má jẹ́ kí wọ́n mú ẹ wọ ẹgbẹ́ òkùnkùn Jésù ni kó dúró tì Jésù ni kó gbẹ́kẹ̀lé òun nìkan ni àpáta tí kì í yẹ̀ òun nìkan ló lè ṣe é kò sì ní jẹ́ kójú ó tì ọ́ símílé ta ló dá babaláwo ta ló dá ewé ta ló dá egbò Ọlọ́run ni kí ló dé tó ṣe símílé Ọlọ́run yẹn gan má jẹ́ kán ní kó tó wá lọ́wọ́ ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ àwọn àgbà ẹgbẹ́ ìbànújẹ́ ẹgbẹ́ rádaràdá ni ẹgbẹ́ òṣì ni ẹgbẹ́ òkùnkùn ni má bá wọn wọ̀ ọ́ pápá jùlọ yín dẹ́yìn ránṣẹ́ Ọlọ́run bí ẹ ti wọ́yọ ní chọ́ọ̀chì ni tó jẹ́ pé kò wíyá èkó tí ìṣèrò tí ò tí lọ dédé wọ́n ní kí wọ́n máa kọ́ lọ má lọ gbàgbára òkùnkùn má gbàgbára òkùnkùn ó máa ń ba èèyàn jẹ́gbẹ́yìn ni ẹ wò Nàìjíríà bẹ́ẹ̀ a máa ń wò ó jẹ́ pé wọ́n lọ gbàgbára òkùnkùn ni lẹ́ni yìí ayé wọn ti bàjẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn ti bàjẹ́ wọ́n ti kú ẹ̀sìn wọ́n ti lọ láìpẹ́ ọjọ́ wò ó sinmi máa bá Ọlọ́run ìrìn àjò ní máa bá Ọlọ́run rìn tí àsìkò bá tó Ọlọ́run máa bẹ̀ ọ́ náà Ọlọ́run ẹ̀ ti bẹ̀ ẹ́ wò ayọ̀ ẹ̀ ti dé báyìí o ẹ wo Jábésì in First Chronicle chapter 9 chapter 4 verse 9 to 10 wọ́n pè ní ọmọ ègún ni láti inú oyún ni olórí burúkú ọmọ ni láti bẹ̀rẹ̀ apẹ̀pẹ̀ ayé ẹ̀ láti inú oyún ló ti fi gbé ègún ṣùgbọ́n ní ọjọ́ kan ó gba ìtúsílẹ̀ ayọ̀ rẹ̀ dé mi ò mọ tí wọ́n ń pè wọ́n náà o mi ò mọ nǹkan tí wọ́n ti fi yí wọ́n náà lára o mi ò mọ bí tó ti tojú bọ̀ ṣùgbọ́n torí pé òun gbọ́n mi lónìí má sunkún mọ́ o ayọ̀ rẹ̀ ti dé o ti kígbe o ti ṣe má sunkún mọ́ ayọ̀ rẹ̀ ti dé ní oṣù tuntun yìí Ọlọ́run ti ṣe láti ṣàánú fún ọ Ọlọ́run ti ṣe láti bí ayé rẹ̀ wò ó ní kí n sọ fún ọ pé ayọ̀ rẹ̀ ti dé bẹ́ẹ̀ kó bá pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ òwúrọ̀ ayọ̀ rẹ̀ gangan nìyí o ò dẹ̀ ní kú tí ayọ̀ tó máa fi rí ilé máa fi tẹ̀ lọ́wọ́ tẹsímọ́nì ẹ kò dẹ̀ ní bá ẹ ní kòtò lórúkọ Jésù kò ní bá ẹ ní ọgbà ẹ̀wọ̀n lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ẹ wo ọkùnrin kan náà wọ́n ń pè ní Bátímíù afọ́jú ọkùnrin yẹn wọ́n sọ fún wa bí ó níyàwó wọ́n sọ fún wa pé bóyá ó ní ọmọ wọ́n kàn sọ pé Bátímíù afọ́jú náà pè ó ń tọrọ bára ó ń ṣagbe ni ìyẹn ni pé kò ní ojú kò ní means tó fi lè ó ń ṣagbe ó ń tọrọ jẹ ni táwọn ìbá fún lówó kò lè jẹ ṣùgbọ́n ní ọjọ́ kan ó bá àánú Ọlọ́run pàdé ó bá Jésù pàdé ìbànújẹ́ ọjọ́ tó pẹ́ ó dẹ̀ wá di ayọ̀ Ọlọ́run ní kí n sọ fún wọn pé ìwọ náà bóyá o ti ń tọrọ jẹ bóyá o ti ń ṣagbe bóyá kò tóra wọn bóyá o ti graduate o ti parí NYSC kò síṣẹ́ kò sí ọ̀nà àbáyọ òwúrọ̀ ní kí n sọ fún wọn pé ní inú oṣù tuntun yìí ayọ̀ rẹ ti dé hallelujah ó ní bẹ́ẹ̀ kó kàn máa ṣe ní pé kó kàn máa yin Ọlọ́run tọkàntọkàn ní gbogbo ìgbà máa yìn má ṣàròyé rárá má ráhùn kíní kan àti lóòótọ́ èèyàn máa ń fẹ́ dé ìkórìtà yẹn gbàgbé tá a fẹ́ súyàn ṣùgbọ́n tó wá ti dé ìkórìtà panu ẹ mọ́ Olúwa mo dúpẹ́ ṣe bí ẹni tó wà láyé ló ń wáṣẹ́ ṣe bí torí pé ọpọlọ ẹ pé ló ṣe mọ̀ pé ò níṣẹ́ àwọn ẹgbẹ́ mélòó ló wà ní psychiatric hospital ṣe bí torí pé ó wà láàyè ló fẹ́ ṣe ló ṣe fẹ́ lọ́kọ ló ṣe fẹ́ níyàwó ṣe bí torí pé ọpọlọ ẹ pé ló ṣe ń wá aya ló ṣe ń wá aya ta ló fẹ́ wèrè ta ló fẹ́ psychiatric patient hallelujah ibi tó ní pé ó wà láàyè ni tí ọpọlọ ẹ sì pé ni ó ṣe máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ kó máa dúpẹ́ gbogbo ìgbà máa dúpẹ́ kó máa jó wo mo máa ń jó ní o mo máa ń yọ̀ kò no shaking bẹ́ẹ̀ ni èmi ti gbé Jésù mi mo ti gbẹ́kẹ̀lé òun náà gbẹ́kẹ̀lé kó máa
dúpẹ́, máa fi ẹ̀mí mi rẹ̀ hàn ní gbogbo ìgbà, máa mú inú Ọlọ́run dùn, máa yìn, máa kọrin, máa fi sáàmù yìn, máa fi ṣẹ̀kẹ̀rẹ̀ yìn, máa fi jó yìn, máa yìn tọkàntọkàn. Bó bá nínú ìyìn yẹn gan ni ìṣẹ́gun tiẹ̀ wà, nínú ìyìn yẹn gan ni ojú rere wà, nínú ìyìn yẹn gan ni Ọlọ́run ti máa bẹ̀ wò. Psalm 25 ní Ọlọ́run ló tẹ̀lé sínú ìyìn àwọn ènìyàn rẹ̀. Ohun kejì tó fẹ́ kó ṣe ni pé ìwọ náà máa wàásù ìrere. Mo ṣe ń wàásù yìí, mi ní kó má fi tan àwọn èèyàn jẹ́ o, má parọ́ o. Ọlọ́run ò pè mí, gbogbo Ọlọ́run pè, ṣùgbọ́n Jésù fẹ́ràn yín o. Olúwa, ìwọ náà máa wàásù ìrere, máa sọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn. Oní ìrere ni wá. Èyí tó fi ń sọ̀sọ̀kúsọ lórí social media yẹn, tó fi ń kọ̀kọ̀kúkọ lórí social media yẹn, tó fi ń rìnrìn baranda kiri, o ṣe máa fi wàásù rere, máa sọ nípa ìjọba Ọlọ́run, máa sọ nípa ìfẹ́, máa sọ nípa ìgbọràn, máa sọ nípa ìwà mímọ́, máa sọ nípa àánú, máa sọ nípa ohun rere fún àwọn Ọlọ́run, kó máa fi wàásù. Nínú èyí ṣíṣe yìí gangan nínú Ọlọ́run á bẹ̀ ẹ́ wò. Bẹ́ẹ̀ ni tó fẹ́ kó máa ṣe gan nìyẹn. Ohun kẹta ni pé kó máa fojú sọ́nà pé Olúwa, o ṣé torí pé o ti bẹ̀ wò, kó máa fojú sọ́nà ní gbogbo ìgbà, máa fojú sọ́nà, máa ṣe ìrètí, máa wò ó. Ó jẹ́ kí wá jẹ́ kí ọkàn rẹ kó máa yọ̀, kí pé kò kàn tún jí Monday, o ṣé o bàbá, o ṣe kò di Tuesday, ó kàn tiẹ̀ wá sú mi, gbogbo ìgbà máa yọ̀, inú ọkàn tó yàn gan lọ́lọ́run ti ń ṣiṣẹ́. Isaiah chapter 12 verse 3. Ó ní pẹ̀lú ayọ̀ láfi fa kànga jáde láfi fa mi jáde kúrò nínú kànga ìgbàlà. Philippians sọ fún oníká máa yọ̀ nígbà gbogbo, so gbọ́dọ̀ máa yọ̀, yóò sì dára fún ẹ lórúkọ Jésù. Àfojúsọ́nà oṣù tuntun yìí, oṣù ayọ̀ ẹni, má sunkún mọ́, ayọ̀ rẹ ń bọ̀ ní oṣù yìí. Hallelujah. Mo fẹ́ ká sáré jọ gbàdúrà mẹ́ta kan. Èkíní mo fẹ́ kó sọ fún Olúwa, dá ìkólọ mi padà, gbogbo ohun tí àwọn ìkà ti gbà lọ́wọ́ mi nínú oṣù gan, Olúwa dá padà. Àdúrà lórúkọ Jésù. Olúwa dá ìkólọ mi padà ní oṣù yìí, gbogbo ohun tí àwọn ìkà tí wọ́n ti fi ojú ọjọ́ gbà, tí wọ́n ti fi ọ̀gànjọ́ òru gbà lọ́wọ́ mi, lórúkọ Jésù, Olúwa dá ìkólọ mi padà. Bàbá, ọmọ àti ẹ̀mọ́, dá ìkólọ mi padà, ìkólọ mi nípa ti ara, nípa ti ẹ̀mí, Olúwa dá padà. Jésù Olúwa wa, àmín. Wàá gbà kejì, wàá sọ pé Olúwa tún ayé mi ṣe, Olúwa tún ayé mi tò, gbogbo ohun tó ti dàrú nínú ìrìn ayé mi, gbogbo ohun tó ti bàjẹ́, Ọlọ́run àánú tún ayé mi ṣe. Ìwọ tó tún ayé Jábésì ṣe, tún ayé tèmi náà ṣe. Sọ di àdúrà. Olúwa tún ayé mi ṣe, Olúwa tún ìrìn àjò mi ṣe, gbogbo ohun tó ti dàrú, tó ti bàjẹ́, Olúwa tún ayé mi ṣe. Jésù Olúwa. Ìkẹta, Olúwa rán àwọn olóore sí mi láti mẹ́rin àgbáyé ní oṣù yìí, lórúkọ Jésù. Olúwa láti Áfíríkà, Asia, Europe àti America, Olúwa rán àwọn olóore sí mi, àwọn olóore tòótọ́, Olúwa rán wọn sí mi lójú ọjọ́, lọ́gànjọ́ òru, Olúwa rán olóore sí mi ní oṣù yìí. Jésù Olúwa wa, àmín. Fẹ́ kó gbàdúrà pé Olúwa tàn ìmọ́lẹ̀ sí òkùnkùn mi, fi ìgbà rọ̀ mí lọ́rùn, gbogbo tó dàbí òkùnkùn ní ayé mi, Ọlọ́run Ísírẹ́lì tàn ìmọ́lẹ̀ sí. Àdúrà. Olúwa tàn ìmọ́lẹ̀ sínú òkùnkùn ní ayé mi, fi ìgbà rọ̀ mí lọ́rùn, gbogbo tó dàbí òkùnkùn ní ìrìn àjò ayé mi, Olúwa tàn ìmọ́lẹ̀ sí. Jésù Olúwa wa. Mo fẹ́ kó gbàdúrà. Olúwa fi ààbò rẹ bo èmi àti ìdílé mi, má jẹ́ kí n sunkún nínú oṣù yìí, má jẹ́ kí n dààmú, má jẹ́ kí n wọ wàhálà, má jẹ́ kí n rógun ẹjọ́, má jẹ́ kí n rógun àkóbá. Sọ di àdúrà, ó yá sọ di àdúrà. Lórúkọ Jésù, nínú oṣù yìí, Olúwa má jẹ́ kí n rí wàhálà, má jẹ́ kí n wọ wàhálà, má jẹ́ kí n dààmú, àti èmi àti àtọmọ ní ìrìn àjò mi 24. Olúwa fi ààbò rẹ bò wá, má jẹ́ kí n rógun o. Jésù Olúwa wa, àmín. Àwọn gbàdúrà karùn-ún pé Olúwa fi ààbò rẹ bo èmi àti ilé mi, má jẹ́ kí n rí ogun àìsàn, má jẹ́ kí n rí ogun ikú òjijì. Olúwa dá ààbò rẹ bò mí àti èmi àti ìdílé mi, má jẹ́ kí n rí ogun àìsàn, má jẹ́ kí n rí ogun ikú òjijì. Jésù fìjẹ́ ní ṣàbò lórí wa. Jésù Olúwa wa, àmín. Àdúrà tó gbẹ̀yìn, ó gbàdúrà, Olúwa fi òpin sí ìrìn àjò àwọn ìkà tó ń bá mi rìnrìn àjò ẹ̀mí, àwọn ìkà ènìyàn tó ń bá mi rìnrìn àjò ẹ̀mí, Olúwa fi òpin sí ìrìn àjò ayé wọn. Àdúrà ní orúkọ Jésù. Gbogbo àwọn ìkà ènìyàn tó ń bá mi rìnrìn àjò ẹ̀mí, Olúwa fi òpin sí ìrìn àjò wọn, Olúwa fi òpin sí ìwà láàyè wọn, lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó wù kó lè jẹ́, ibikíbi tó wù kó lè wà, irú agbára kágbára tó wù kó lè ní, ọkùnrin ni, obìnrin ni, mo mọ̀ ni, mi ò mọ̀ ni, ọmọdé ni, àgbà ni, gbogbo àwọn ìkà tó ń bá mi rìnrìn àjò ẹ̀mí, àwọn òkùnkùn tó ń rìnrìn àjò ẹ̀mí, Olúwa fi òpin sí ìwà láàyè wọn, lórúkọ Jésù. Olúwa fi òpin sí ìwà láàyè wọn. Jésù Olúwa wa, àmín. Bó o ti wí, bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù. Bó o ti béèrè, àṣẹ́gun lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Má gbàgbé ohun tí Olúwa ní kí n sọ fẹ́ràn ni mo ti sọ yìí. Ó ní kó má sunkún mọ́, ayọ̀ rẹ ń bọ̀ ní inú oṣù tuntun yìí. Máa retí, ṣùgbọ́n kí ayọ̀ náà tó dé,
mo kí ọ kú oríire o, mo kí ọ kú oríire. Nígbà tí ọ̀nà bá máa dé, kò ní bá ní mọ́ṣúárì lórúkọ Jésù, kò ní bá ní ọgbà lórúkọ Jésù, kò ní bá lórí àkẹ́tà lórúkọ Jésù, pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn ló máa fi lo ìtókùnú ayé ẹ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí o, Jésù Olúwa wa, àmín. Mo ti jẹ́ tí Olúwa ní kí n jẹ́ fún yín, ṣùgbọ́n kí n tó máa lọ, bóyá o ò tí ì gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, ayé tí ò ní Jésù, ayé ìbànújẹ́ ni, ayé ìkorò ni, ayé wàhálà ni. Èṣù ní ẹ̀tọ́ láti fìyà jẹ ẹni tí kò bá gba Ọlọ́run, tí kò bá gba Jésù. Bẹ́ẹ̀ ni mo sọ. Bóyá o lè ti mọ̀ tẹ́lẹ̀ tó ti padà, tí ìjìyà ti gbé ẹ lọ, jọ̀ọ́ mo bẹ̀ ẹ́, padà wá sínú agbolé ni. Máa bọ̀ padà, Jésù ń pè ọ́, ọ̀rẹ́ máa bọ̀, wá wọlé sọ́dọ̀ bàbá níbi ìsinmi, wá sinmi, máa bọ̀ nínú Jésù. Nínú Jésù ni ayọ̀ wà, nínú Jésù ni ìbùkún wà, ó ní ẹ̀mí gígùn wà, ó ní oore wà, inú Jésù ni ìrètí wà. Mo bẹ̀ ọ́ lónìí, má fi ìgbàlà rẹ dọ́là o, ọ̀la lè pẹ́ jù. Gbogbo ẹni tí bá ti ṣetán láti gbà á, ẹ jẹ́ ká jọ gbàdúrà yìí. Bí ọwọ́ ọ̀tún rẹ lé ọkàn àyà rẹ, kó o gba àdúrà tẹ̀lé mi pé Jésù Olúwa, o ṣé lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ ìyè tó rán sí mi lónìí. Mo mọ̀ pé o wá sáyé láti wá kú fún mi. O jí dìde níjọ́ kẹta láti kó gbogbo ẹ̀ṣẹ̀ aráyé lọ. Mo wá bẹ̀ ẹlẹ́ṣẹ̀ báyìí, mo jẹ́ gbogbo àìṣedédé mi. Jésù, dáríjì mi, fi ẹ̀jẹ̀ ìwẹ̀ mímọ́ kúrò nínú ìdọ̀tí ẹ̀ṣẹ̀ àti kúrò nínú òórùn ẹ̀ṣẹ̀. Gbà mí, yà mí sí mọ́ Olúwa. Mo ṣetán láti sìn ọ́, n ò ní sìn èṣù mọ́. Fún mi ní oore ọ̀fẹ́ láti dì ọ́ mú títí dé òpin. Dìmú Olúwa, kọ orúkọ mi sínú ìwé ìyè. Jésù Olúwa wa, ó ṣe tó gbogbo àdúrà yìí. Jésù Olúwa wa, àmín. Gbogbo ẹni tí ẹ gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí yín kú oríire, mo kí yín káàbọ̀ sínú ẹbí Jésù. Ẹ ti dára wá nìyẹn. Mo kí ọ kú oríire. Bí mo ṣe ń yọ̀, inú mi ń dùn sí yín gan. Bí inú mi ṣe ń dùn tí mo yọ̀ lọ́wọ́, àwọn áńgẹ́lì náà ń yọ̀ lọ́run. Torí náà mo bẹ̀ ọ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́. Wá àpéjọpọ̀ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run lọ, tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó yè koro, lọ darapọ̀ mọ́ wọn. Lọ bá olùṣọ́-àgùntàn yẹn sọ fún wọn pé òṣèré fi ayé ẹ̀ fún Jésù ni. Wọ́n á bẹ̀ sí ràn ẹ́ lọ́wọ́. Ìrìnàjò náà á wá rọrùn fún wọn náà. Mo fẹ́ kó dẹ̀ ní Bíbélì ẹ, o lè download, o lè rà, kí wọn náà máa kà á. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ máa ka Bíbélì lójoojúmọ́. Mo bẹ̀ ọ́, máa kà á, kó máa bá Ọlọ́run kó dẹ̀ máa mú lò. Yóò dára fún ẹ lórúkọ Jésù, ojú òní tì ẹ́. O ò ní ṣìṣe. Oṣù yìí máa retí, mò ń bọ̀ wá bá ọ yọ̀ lórúkọ Jésù. Ìwọ náà máa bá mi yọ̀ lórúkọ Jésù. Àti èmi àti ìwọ, ibi ò ní dé bá wa. A ò ní pàdánù ohunkóhun. Yóò sì dára fún wa lórúkọ Jésù. A tún máa tún pàdé. Ọlọ́run kò ní fi ṣe àrímọ fún wa. Ṣùgbọ́n kí n tó máa lọ gbọ́ yìí, Jésù lolúwa. Ó dìgbà kan náà.